tí o bá jẹ́ ọmọ Ọlọ́run sá kó o sì ṣọ́ra fún àwọn páńpẹ́ mẹ́wàá yìí tó lè mú kó o ṣìyàn lọ́kùnrin tàbí lóbìnrin. Àkọ́kọ́ òun ni páńpẹ́ tí èṣù dẹ́lẹ̀ fún ni. Àwọn ẹbọra ẹ̀mí kan wà tó ń tẹ̀lé gbogbo ọmọ Ọlọ́run tí wọ́n fẹ́ kó ṣìṣe. Ẹ̀mí èṣù ni. Èló ti Sámsónì sọ́wọ́ Dẹ̀lílà. Ìdí mìíràn òun ni àìgbọràn. Tó o bá ṣàìgbọràn sí ọ̀rọ̀ tí Ọlọ́run kọ, ìyẹn ni Bíbélì, tó o ṣàìgbọràn sí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ lẹ́nu ẹ̀mí mímọ́ nínú ọkàn rẹ tàbí lẹ́nu àwọn tó jẹ́ òbí fún ẹ tàbí òbí fún ẹ nínú Olúwa, wàá ṣìyàn. Ìkẹta òun ni àìlóye bí Ọlọ́run ti ṣètò ìgbéyàwó. Tó o bá kánlu pé o fẹ́ wáyàwó fẹ́ wọ́kọ, wàá ṣìṣe. Ìkẹrin òun ni ìkánjú. Ẹni bá kánjú wá ọkọ tàbí wá aya kò sí bí ó ṣe ní jèsí ọ̀fìn kó sì fẹ́. Ìkarùn-ún ó ní ìfẹ́kúfẹ́. Obìnrin yìí máa rí rọ̀gbọ̀dọ̀ o tàbí ọkùnrin yìí ó síngbọnlẹ̀ tàbí abẹ́ẹ̀rí lẹ̀ pani. Ìfẹ́kúfẹ́ ojú yóò mú kó o ṣìṣe nítorí pé obìnrin tó rí rọ̀gbọ̀dọ̀ yìí tí kéǹgbé wàrà rẹ̀ tọ́pọ̀ ni ló sì mú ọ tàbí tídìí rẹ̀ lọ bí ìdí arẹrẹ tó sì jẹ́ pé bọ́dì lórí o rẹ̀ ń jí ni o. Ọkùnrin rẹ̀ wà kò sówó lápò àbílẹ̀ tí ẹ̀ lówó lápò ṣùgbọ́n kò ní làákàyè. Ìkẹfà ó ní kéèyàn gan má tiẹ̀ mọ rẹ̀ lẹ́ni yìí kó fẹ́ tara ẹ̀ lọ́pọ̀ fún àwọn ẹni bí tí wọ́n fẹ́ gbé níyàwó tàbí fẹ́ lọ́kọ. Ìkeje ó ní àìdàgbà. Béèyàn ò bá dàgbà tí ó sì tó ààyè tí èèyàn fi ń ṣe ọkọ tàbí ṣe aya, bẹ́ẹ̀ni ẹ bá lọ́kọ bó bá láya yóò sì fẹ́ yóò sì mú. Ìkẹjọ ni pé kákọ́ tí ọgbọ́n yìí sí àwọn àpẹẹrẹ tá a rí pé ewu ń bẹ lóko lóńgẹ́ nígbà tó rá àwọn ìwà tó ń fi hàn wípé ẹni yìí iṣẹ́ ní téèyàn lè fẹ́. Ìwà tí ẹ ń sọ̀rọ̀ ẹ̀ tí sọ̀rọ̀ kan ó ti fún ẹ nígbà tí ọjọ́ tó rí ẹ náà ló kí ẹ mọ́lẹ̀ tó gbaṣọ lábẹ́ ọ yẹ kọ́ ọ sá. Ìkẹsàn-án ni wípé kọ́ ọmọ òkè ọjọ́ orí mi ti lọ mo ti pẹ́ ń ta gan-an ẹnikẹ́ni tó bá wá sọ́nà mi máa fẹ́. Ìkẹwàá ni ìgbéraga. Má fẹ́ ọkọ tàbí fẹ́ aya láti fi hàn fáwọn èèyàn pé wọn ó gbà. Àwọn ìdí mẹ́wàá yìí sá fún wọn. Tó o bá kíyèsí ò ní jí sọ́fìn pé à ń sì fẹ́. Bí fọ́nrán yìí bá ti ṣe ẹ́ lóore láìkí ẹ o pín pẹ̀lú ẹlòmíràn. Tó o bá ní àwọn ọ̀rọ̀ tó ń táwọ́ tasẹ̀ nù rẹ̀ kọ sínú abala àríwísí. Yóò dára fún ẹ lórúkọ Jésù Kristi.